aráàlú ní ara lọ́wọ́n tó pera wọn ní òmìnira tó wá di omi ìnira tí ò sí òótọ́ kankan lẹ́nu wọn àfi kó bà tèèyàn jẹ́ àfi kó sọ oríṣiríṣi nǹkan tí ò jó òótọ́ gbogbo àwọn tẹ́ ti ń hate tẹ́lẹ̀ pé Ìgbòho ṣá bàbá wa Akíntóyè kíní kan wọn wá dẹ̀ntẹ́ wá ń wọ́nlẹ̀ wọ́n ń ṣe àwọn kọ́lẹ̀ ń wọ́nlẹ̀ o wàláhì àwọn kọ́lẹ̀ ń wọ́nlẹ̀ àṣedànù àtàṣe èrí àti ìdọ̀tí ayé wọn àti nǹkan burúkú tó wà láyé wọn lẹ̀ ń wọ́lẹ̀ lẹ̀ wọ́ dànù torí ẹni ìyẹn ni ẹ̀yẹ lọ́wọ́n ará bíbá yìí wọn ò dẹ̀ ní relẹ̀ títí láéláé wọn ò ní relẹ̀ o títí láéláé ni kí ló dé tí etí ọ̀rọ̀ àti èdè ọmọ Yorùbá fẹ́ dàrú kí ló dé tí a lè fojú ètò lò ká fi tò ó níbi tó bá wà gbogbo yín lẹ gbọ́ etí òdì nígbà tí bàbá ń bẹ Dúpẹ́ nígbà tí bàbá ń bẹ Dúpẹ́ tó ń sọ fún wípé kó má ṣe báyìí kó má bú èébú àwọn ò bínú sí àwọn ò bá jà kó pe àwọn gbogbo ilẹ̀ fi ti gbọ́ kò sí ibì kan tí bàbá Akíntóyè àbí Ìgbòho tí wọ́n ti bú Dúpẹ́ kò sí mi ò gbọ́ rí tó bá wá sátọ̀dọ̀ wa náà wọn ò sọ wọn ò bú rí ẹ máa wá máa bú wọn ẹ máa ṣépè ọ̀rọ̀ ẹlẹ́ran dúdú kinní kan ṣebí kì í ṣe pé ń ṣe ni bàbá Adéníran yìí kì í ṣáà ṣe pé ń ṣe ni wọ́n sọ jáde ṣé bí wọ́n lọ ṣèké ni báwo lẹ ṣe mọ̀ wípé èké tí wọ́n ń ṣe lórí fóònù yẹn báwo lẹ ṣe mọ̀ tó bá jẹ́ òótọ́ àwọn ò mọ̀ kó máa jáde rabaraba ẹ̀ náà ló gbé wọn ti kúrò ní struggle wọn ti lọ sí Nàìjíríà padà wọn ò sí ń Kútọnu mọ́ àbẹ́ ẹ̀ mọ̀ ni bàbá Adéníran ò sí ń Kútọnu mọ́ wọ́n ti padà sí Nàìjíríà wọn ò sí lára struggle mọ́ ṣé lẹ́yìn ìgbà tí bàbá Adéníran tí àṣírí tú tákàrà tú sépo ǹjẹ́ ẹ rí kó jáde kó ní bẹ́ẹ̀ ni kó fọwọ́ sọ pé bẹ́ẹ̀ ni òun lòun sọ òun náà kábàámọ̀ ni wípé àṣírí òun tú po àgbà táṣírí òun tú tán tó tú pátá tó tú porogodo. kọ́ jáde kọ́ fọwọ́ lẹ́yìn torí ọ́díò fóònù ni conversation wọn pẹ̀lú èèyàn kan ní báwo lẹ ṣe mọ̀ bẹ́ẹ̀ ni ẹ bá dẹ wọn tó ti mọ̀ pé wọ́n máa ń ṣe kí ni wọ́n máa ń sọ̀rọ̀ bàbá Adéníran láì dáa ni wọ́n ṣe pè wọ́n telephone conversation yẹn láàárín bàbá Adéníran àti ọ̀gbẹ́ni yẹn ni náà kí ló ṣe jáde a béèrè lọ́wọ́ bàbá Adéníran wọn náà kọ́ lọ́wọ́ sẹ́ǹdì ẹ̀ jáde a béèrè lọ́wọ́ ẹni tọ́jọ́ sọ wọn náà kọ́ kí ló ṣe jáde bí ò bá ṣe pé Ọlọ́run sọ wípé àṣírí máa tú. tí àbá wa gbọ́rú nǹkan bẹ́ẹ̀ yẹn òun èèyàn tó ti ń ṣe bàbá Adéníran tọ́rọ pé bàbá Adéníran is a saint wọn ò ní mọ̀ wípé kò rí bẹ́ẹ̀ nígbà tí wàhálà dé tó lọmọ kan jáde ó bú bàbá Adéníran nígbà tá a tó lọ ṣe investigation lọ́wọ́n tó arán lọ ní Yorùbá World Media tó lọ ṣe investigation bàbá ṣì ń sọ pé òun ò rán ọmọ yìí iṣẹ́ o irú kí ló wá ṣe yìí òun ò bínú s'Adéníran òun ò bá Adéníran jà ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ kò tẹ́ bàbá yìí lọ́rùn ilé tí bàbá wa ń pàpà gbé yìí ní ìsìn tó jẹ́ 800,000 Nigeria money ni wọ́n ń san lóṣù bàbá Adéníran yìí ló jẹ́ kí bàbá gbà á ṣe bí bàbá àti ìyàwó àti ọmọ kan àbí méjì tó ń bá wọn gbélé nìkan náà ni ilé ńlá ni nítorí pé ọ̀hún àti bàbá Adéníran jọ fẹ́ máa gbébẹ̀ ni wọ́n ṣe jọ gbà á papọ̀ bàbá Adéníran ló wálé ọ̀hún lọ́ní kó jọ gbà á papọ̀ bó ṣe sọ
wọn ò lè bá wọn gbélé yẹn fúnṣù kankan tó kó jáde níbẹ̀. Kí ilé náà tó wá di gbèsè sí bàbá oníbàbá lọ́rùn. Ṣùgbọ́n ó bà ní kò bàjẹ́, gbogbo nǹkan tó bá ṣẹlẹ̀ láyé ó ní ọwọ́ Ọlọ́run ọba nínú ni. Ṣùgbọ́n ìyẹn tẹ́ ń ṣe kéèbú tẹ́ ń búyàn káàkiri ẹ lọ rórí yín o. Tó bá rányàn iṣẹ́ ẹrú wá fi tọmọ jẹ. Níjọ́ táláyé ti dáyé ní Yorùbá là kí ń takò ẹ̀sìn kan. Ọmọlúàbí ni wá. A kì í takò ara wa. Agbàlejò, agbonílé mọ́ra ni. Ẹ tún wo nǹkan tó tún ṣẹlẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ní ìsìn. Bóyá ọ̀sẹ̀ tó kọjá yìí, ṣebí ní Monday ọ̀sẹ̀ tó kọjá, wọ́n tún ti ń pa àwọn èèyàn ní Benue. Wọ́n tún ti ń pa àwọn èèyàn ní Benue. Lógúnlọ́gbọ̀n ní ogójì ọgọ́rùn-ún ni wọ́n tún ti ń pa àwọn èèyàn. Ẹ wò wọ́n tó wá ń pọ̀ àwọn èèyàn tó pera wọn ní Fúlàní, tó pera wọn ní Mùsùlùmí nínú oṣù Ramadan. Wọ́n ń gbẹ̀mí ọmọlàkejì wọn. Torí bí ẹ ṣe kà wọ́n kú ni wọ́n á sọ pé wọ́n jogun ẹ̀sìn, wọn ò jogun ẹ̀sìn kankan. Nínú oṣù Ramadan tí Ọlọ́run sọ pé wọ́n ti de èṣù mọ́lẹ̀ o. Tó de èṣù mọ́lẹ̀. Wọn ò rí ọmọ Fúlàní dè mọ́lẹ̀ ní oṣù Ramadan gbà tó wọn kì í ṣe tó ń ṣolùsìn lọ́hùn. Wọn ò bìlíìfù ní nǹkan kan. Ṣé wọn tó ń bá ẹranko sùn? Gbogbo àárí kì í ṣe kó bóyá kì í ṣàràbù. Àárí. Àwọn tó pé inú igbó ni wọ́n ń gbé. Ẹranko lọ́lọ́run ní kó máa gbé inú igbó. Inú ilé lọ́mọ èèyàn ń gbé. Kí ló dé tó ń pààyàn? Wọ́n ṣe wá pààyàn tó yẹ tó ṣá. Èmi ò tí ì wá rí báyìí kí wọ́n tí ì rèéyàn kan pé ọ̀wọ́n tí wọ́n wà lára wọn tó ń pààyàn yìí rè láàlàálà. Àwọn tí wọ́n gbé ẹ̀sìn yìí wá dé, wọ́n tó gbé ẹ̀sìn dé gan. Wọ́n ṣe kí ni? Láyé Ànábì sallallahu alayhi wa sallam, ó bá Kìrìsìtẹ́nì ṣe, ó bá wọn ẹlẹ́bọ ṣe, ó bá wọn Júù ṣe, tó bá di kàráǹgídá tó bá fẹ́ bá Ànábì jà lòun náà máa bá wọn jà torí Ọlọ́run ò ní kéèyàn gọ̀. Kò ní kọ́ tiẹ̀ títí kọ́ tiẹ̀ dé gọ́tà kọ́ tiẹ̀ lulẹ̀ kò má sọ̀rọ̀. Kéèyàn gbèjà ara èèyàn, self defence wà. Kéèyàn má pa mí, ẹni tó bá fẹ́ pa tó bá fi ẹ́ sílẹ̀ tó bá fara ẹ̀ sílẹ̀ kan pa ẹ́ wà jẹ̀bi dọ́dọ̀ Ọlọ́run ọba ni. Self defence wà. Ogun t'Ànábì jà ní ogun ẹ̀sìn t'Ànábì jà nìyẹn. Ànábì ò kógun lọ bá wọn, kò lọ kógun lọ bẹ́ẹ̀ nìkankan. Ẹ get it right, àwọn tó bá sọ pé wọ́n ń jagun ẹ̀sìn. Ogun ẹ̀sìn kan lọ́wọ́ lè jẹ́ ogun ilẹ̀ lọ ń jà. Ogun ilẹ̀ ni wọ́n ń jà, ilẹ̀ ni wọ́n fẹ́ gbà. Èmi ìrora fẹ́ sọ fún yín. Ṣógun ẹ̀sìn náà ni Sálíù tí ó wà ní gàngàn tí kí ló ṣe ń pè tí Ìgbòho lé. Ṣógun ẹ̀sìn ló ń jà. Ogun ẹ̀sìn ló ń jà, ló ń jí wọn lọ́mọ gbé, ló ń jí wọn lára gbé, ló ń bá ara dá sùn, wọ́n ń ṣe oríṣi. Ṣógun ẹ̀sìn nìyẹn. Ẹ wo àwọn Árábù yìí. Ẹ wo àwọn tó ná gbẹ́sìn wá yìí. Ẹ bá wa play second video yẹn. Àwọn tí wọ́n gbé ẹ̀sìn wá. Wọ́n ń túnu. Wọ́n ń gbé oúnjẹ lọ sí church. Àwọn church yẹn náà gbà wọ́n láàyè. Wọ́n jọ túnu papọ̀. Wọ́n jọ ṣe papọ̀. Nílẹ̀ Arab, ní Saudi, wọ́n jọ ń ṣe ni, wọ́n jọ ṣe papọ̀ ni. Nílẹ̀ Arab ni. Ìsìnà kò jẹ́ Dubai àbí kò jẹ́ nìkan níbẹ̀. Ilẹ̀ Arab ni ṣá. Torí ẹni tó sọ fídíò yẹn sí mi kò sọ bí tó jẹ́ fún mi. So mi lè sọ pé ní Saudi. Bọ̀ ẹ gbọ́ lẹ́nu wọn níbẹ̀. Ẹ bá wa play second video yẹn. During Ramadan, iftar meals are served at mosques across the UAE. But today, I'm not having my iftar at a mosque. I am having iftar at the St. Andrew's Church. And here, they serve dates just like we do. Vimto, just like we do. Leban, just like we do.
and a beautiful iftar buffet, just like we do. What I saw this evening was Muslim step into Christians' world and Christians step into the Muslims' world. And all I saw was smiles. All I saw was happiness. When religion is talked about throughout the world, it seems to be divisive. But I was just in a church that was serving Muslims in the community iftar. And what I have seen today are the true marks of someone's faith, of what humanity stands for. And someone's faith is not lessened just because they were tolerant and open to others. If anything, it is maximized. That is what we saw today. Much love, and God bless you all. Ṣẹ́sírí, àwọn nìyẹn o, tó ń bára wọn ṣe o, àwọn Kìrìsìtẹ́nì àti Mùsùlùmí, nínú chọ́ọ̀chì ni wọ́n ti ṣe kíni ni wọ́n ti ṣínú yẹn. Nínú chọ́ọ̀chì ni wọ́n ti ṣínú. Bẹ́ẹ̀ náà ni wọ́n jọ ń ṣe káàkiri. Ìgbà tí àwa wà ní kékeré, tí a bá gbààwẹ̀, àwọn Kìrìsìtẹ́nì tá a ní ní ọ̀rẹ́, wọ́n á wá. Kódà wọ́n máa ń bá wa gbààwẹ̀. Bàbá mi ò gbélé kí ló ṣe ń pè é rí. Kémi tó délé ayé ni bàbá tèmi ti ń kọ́lé ìyá bàbá mi gan. Building méjì ló nílé kókó tó bí kí bàbá mi gan tó wá join at the age of 19.